mo kí yín níbi tẹ́ ẹ ti ń wò wá jákèjádò àgbáyé. Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ́ ń pè mí lónìí. Ẹ tún wò ó lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Pẹ̀lú mi mo ní Prophet Fẹ́mi Wahab níkàlẹ̀. Mo kí yín sà. Olóòtú ẹ kú ojúmọ́. Ẹ ṣeun. Àti ẹni tó bá ń gbọ́ wa ẹni tó ń wà káàkiri àgbáńlá ayé, Ọlọ́run ò ní fi wá sílẹ̀. Àmín àmín. A ò ní ṣìṣe, a ò ní ṣìrìn, agbára yóò ní ká wa ní orúkọ Jésù. Àmín. Mo gba àdúrà fún iléeṣẹ́ Bẹ́mbẹ́yẹ́kẹ́, ẹ ò ní wálẹ̀, òkè lè máa lọ. Àmín. Ẹnikẹ́ni tó bá ní kẹ́ ẹ wálẹ̀, àwọn ló máa rìn mọ́lẹ̀ ní orúkọ Jésù. Àmín ní orúkọ Jésù. Àmín. Ẹ ṣeun. Tọ́, mo fẹ́ kí a farabalẹ̀ gbọ́ ìròyìn kan látẹnu ìkan nínú àwọn ìròyìn àti iléeṣẹ́ tó ń gbé ìròyìn jáde lójú òpó ayélujára àti nínú àwọn pépà. Ẹ farabalẹ̀ gbọ́ ìròyìn náà látọ̀dọ̀ Aláròyé ni wọ́n ti gbé jáde. Aláròyé máa wí o. Èyí lohun tí ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ ṣe fún Ṣọ̀ún nígbà táwọn méjèèjì fojú kanra nìbàdàn. Láti bí oṣù mẹ́wàá sẹ́yìn tí ọ̀rọ̀ rògbòdìyàn ipò olórí àwọn mùsùlùmí ìlú Ògbómọ̀ṣọ́ ti bẹ̀rẹ̀. Mánigbàgbé lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ kejì oṣù keje ọdún 2024 yìí jẹ́ nítorí lọ́jọ́ náà ní Ṣọ̀ún ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ọba Afọlábí Ọláoyè àti ìmáàmù àgbà ìlú náà Ṣèyí Taliat Yunusa Olúṣínà Ayílára pàdé ara wọn lẹ́sẹ̀ ògbèjì tí ṣóńṣó méjì sì ṣe bẹ́ẹ̀ fojú kanra wọn. Ó tilẹ̀ jẹ́ pé kò sí ìjà tààrà láàrin Ṣọ̀ún àti ìmáàmù àgbà yìí bí kò ṣe àìgbọ́ra ẹniyé tó wà láàrin lèmọ́mù pẹ̀lú àwọn ẹbí ẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe ń bẹ ọba Ọláoyè láti yọ Ṣèyí Ayílára nípò nítorí bí wọ́n ṣe lọ́kùnrin náà kì í ṣe ojúlówó ọmọ agboolé àwọn ní ìdílé Ayílára. Ṣùgbọ́n èyí kò bà ìbáṣepọ̀ tó wà láàrin ọba Ògbómọ̀ṣọ́ àti lèmọ́mù jẹ́ àfi nígbà tí kábíyèsí pàṣẹ fún olórí àwọn mùsùlùmí náà láti jìnnà réré sí òun nítorí òun kò fẹ́ rí i nínú ààfin òun mọ́. Ṣáájú àsìkò yìí Ṣèyí Ayílára ti mọ ohun tí àwọn ìdílé òun fẹ́ pé níṣe ni wọ́n fẹ́ kí kábíyèsí yọ òun nípò. Ńlọkùnrin náà bá kúkú lọ sádi àwọn tó lágbára lórí ìdílé tí wọ́n láṣẹ lórí òun fúnra rẹ̀ tí wọ́n sì ní ìkápá lórí ọba ìlú pàápàá. Ó gba kóòtù lọ, òun ní kílé ẹjọ́ pàṣẹ fún Ṣọ̀ún àtàwọn ìránṣẹ́ rẹ̀ láti fi òun sílẹ̀ láàyè òun gẹ́gẹ́ bí ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Nítorí ẹjọ́ yìí lọ́ba Afọlábí sì ṣe sọ pé kí Ṣèyí Ayílára yé wá sáàfin òun mọ́ nítorí kò ní bójúmu kí àwọn máa kó owó ńláńlá fún àwọn lọ́ọ̀yà láti máa bá ara wọn jà ní kóòtù kí àwọn wá máa rẹ́rìn-ín tí kò dénú síra wọn nígboro. Nítorí náà kí kálukú ṣì wà láàyè ara ẹ̀ náà títí tí wọn yóò fi ṣèdájọ́ ẹjọ́ tó pe òun ní kóòtù. Látìgbà náà làwọn méjèèjì ti di ọ̀sán àti òru tí wọn kì í pàdé. Àfi lọ́jọ́ túsídẹ̀ẹ́ tó kọjá tí àwọn méjèèjì pàdé ara wọn lórí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí tó wà lẹ́lẹ́yẹlé nìbàdàn. Gẹ́gẹ́ bí ìwádìí Aláròyé, inú ọ̀gá àgbà àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ CP Ayọ̀délé Ṣónúbí kò dùn sí ariwo tó ń lọ káàkiri àgbáyé lórí ọ̀rọ̀ ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́. Ó sì ń wá gbogbo ọ̀nà láti fòpin sí kọ́rọ̀ náà má bàa yọrí sí ìjà ẹ̀sìn, ṣùgbọ́n kò tí ì mọ̀nà tí yóò gbé kíní ọ̀hún gbà. Àmọ́ nígbà tí Ọlọ́run yóò bá ṣe, Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ fúnra rẹ̀ kó sí i lọ́wọ́. Ìwé ẹ̀sùn kan wà tí àwọn agbẹjọ́rò Ṣọ̀ún ti kọ sí àwọn ọlọ́pàá. Nínú ìwé ọ̀hún lọ́ba Afọlábí ti fẹ̀sùn kan Ṣèyí Ayílára. Ó ní kò sí nǹkan méjì tí ìmáàmù náà ń fi ṣe wàásù fáwọn jọ̀mọ́ rẹ̀ ní mọ́ṣáláṣí lọ́jọ́ Jímọ̀ ju ọ̀rọ̀ òun ọba lọ. Òun sì fẹ́ kó tètè kọ́wọ́ ọmọ ẹ̀ bọ́ṣọ kọ́rọ̀ náà tó di ohun tí apá ẹ̀ kò ní ká. Ṣọ̀ún pè wọ́n lólú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ní òun bọ̀ wá rí wọn nípa ohun tó ń lọ lórí ọ̀rọ̀ ètò ààbò Ògbómọ̀ṣọ́ pàápàá èyí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ oyè ìmáàmù tó fa wuyewuye lẹ́nu lọ́ọ́lọ́ yìí. Ọjọ́ túsídẹ̀ẹ́ lọ́ba náà dá fún wọn pé òun bọ̀. Ọjọ́ náà gan ni wọ́n sì sọ pé kí olórí àwọn mùsùlùmí Ògbómọ̀ṣọ́ náà fojú kàn wọ́n ní dandan. Nínú akitiyan Aláròyé láti tọpinpin àbájáde ìpàdé Ṣọ̀ún àti ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́, akọ̀ròyìn wá fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí àwọn igun méjèèjì tọ́rọ̀ yìí kàn. Bẹ́ẹ̀ ló fi ìbéèrè kan náà ránṣẹ́ sí SP Adéwálé Òṣìfẹ̀sọ tí í ṣe alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣùgbọ́n ajínrere Peter Ọlálẹ́yẹ tí í ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ fún Ṣọ̀ún
nìkan ló fèsì ṣùgbọ́n kò fèsì kankan sí ìbéèrè akọ̀ròyìn yìí. Ó ní kábíyèsí kò fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìmáàmù, bẹ́ẹ̀ ni wọn kò fún mi láṣẹ láti sọ̀rọ̀ lórúkọ wọn. Ṣùgbọ́n lọ́jọ́ bíi mẹ́ta kan ṣáájú ọjọ́ àtẹ̀jíṣẹ́ yìí lákọ̀ròyìn wá ti pé Ṣèyí Ìkáyélára lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó sì dáhùn pé ẹjọ́ wà ní kóòtù. Ṣé ẹ rí gbogbo ẹjọ́ tó bá ti wà ní kóòtù èèyàn yìí mọ̀ọ́mọ̀ sọ nǹkan kan lórí rẹ̀. Àmọ́ ṣá o, ọ̀kan nínú àwọn tọ́rọ̀ ọ̀hún ṣojú wọn ṣùgbọ́n tí kò fẹ́ ká dárúkọ òun ti ṣàlàyé gbogbo ohun tó ṣẹlẹ̀ láàrin ọba Ògbómọ̀ṣọ́ àti olórí àwọn mùsùlùmí ìlú náà lọ́dọ̀ àwọn ọlọ́pàá lẹ́lẹ́yẹlé nìbàdàn fákọ̀ròyìn wa. Ọkùnrin akọ́ṣẹ́mọṣẹ́ ọlọ́pàá kan tó ń jẹ́ ACP Martins Bámidélé ní CP Ṣónúbí tí í ṣe ọ̀gá àgbà àwọn ọlọ́pàá ìpínlẹ̀ yìí gbé iṣẹ́ ńlá náà lé lọ́wọ́. Ọ́fíìsì ẹ̀ ní Ṣọ̀ún dé sí lẹ́ka tó ń rí sí bí wọ́n ṣe ń fọgbọ́n ṣiṣẹ́ ààbò ìlú, ìyẹn State Intelligence Department lẹ́lẹ́yẹlé nìbàdàn. Ààrẹ àgọ́ ilẹ̀ Ògbómọ̀ṣọ́ Àgbàoyè Ṣọbalájé Ọ̀tọ̀lórìn ló kọ́wọ̀ọ́rìn pẹ̀lú Ṣọ̀ún. Wọ́n ní kò sì tí ìjókòó pẹ́ rárá tí wọ́n ti mú lèmọ́ọ́mù wọ inú ọ́fíìsì náà lọ́ba. Ṣé òun ló ti kọ́kọ́ dé tó ti wà nínú ọgbà náà tẹ́lẹ̀ pẹ̀lú ọ̀nàrẹ́bù Bukola Badmus pẹ̀lú àáfàá Isiaka Ayélára tí wọ́n kọ́wọ̀ọ́rìn pẹ̀lú rẹ̀. Ṣùgbọ́n ọ̀tọ̀ lọ́fíìsì tí wọ́n mú wọn lọ láti jẹ́ kí olórí àwọn mùsùlùmí Ògbómọ̀ṣọ́ náà lọ kọ gbogbo àwíjàre rẹ̀ sílẹ̀ lórí àwọn ẹ̀sùn tí kábíyèsí fi kàn án. Ṣèyí Ìkáyélára àtàwọn èèyàn rẹ̀ kí ọba Afọlábí tọ̀wọ̀tọ̀wọ̀ lórí ìjókòó tó gún wá sí lọ́fíìsì náà. Lẹ́yìn náà lọ̀gá ọlọ́pàá tó fọ̀rọ̀ wá ìmáàmù lẹ́nu wò bẹ̀rẹ̀ sí ka gbogbo ẹ̀sùn tí ọba fi kàn sí i létí. Ìbéèrè ló ń tẹ̀lé ẹ̀sùn kọ̀ọ̀kan, bẹ́ẹ̀ lòun náà dáhùn àwọn ìbéèrè náà láì fọ̀kanpé méjì. Gẹ́gẹ́ bí ẹni tó tú àṣírí ìṣẹ̀lẹ̀ náà fákọ̀ròyìn wá ṣe ṣàlàyé, níbi ọ̀rọ̀ kwérì tí Ṣọ̀ún fún ìmáàmù ni wọ́n ti bẹ̀rẹ̀. Ṣé ẹ mọ̀ pé òun náà lọ̀rọ̀ tó ń jà ràn-ìràn nílẹ̀ lọ́wọ́? Wọ́n béèrè pé ṣé lóòótọ́ ni wọ́n gbé ìwé àdéhùn síwájú ìmáàmù pé kó fọwọ́ síwèé pé òun kò ní máa rìnrìn àjò kúrò nílùú Ògbómọ̀ṣọ́ láì gbàṣẹ lọ́wọ́ ọba. Nígbà tí ìmáàmù máa sọ̀rọ̀, ó ní lákọ̀ọ́kọ́ náà inú òun bàjẹ́ láti máa sọ̀rọ̀ níwájú kábíyèsí. Lẹ́yìn náà ló dáhùn ìbéèrè yẹn, ó ní lóòótọ́ lòun fọwọ́ síwèé àdéhùn yẹn. Ṣé lóòótọ́ ló fọwọ́ sí i pé o kò ní máa yan ẹlòmíì gẹ́gẹ́ bí aṣojú rẹ sípò ìmáàmù tó o fẹ́ jẹ yìí láì jẹ́ pé o gba ìyọ̀ǹda lọ́wọ́ Ṣọ̀ún ilẹ̀ Ògbómọ̀ṣọ́? Ó ní bẹ́ẹ̀ ni. Kí ló dé tí òun bú kábíyèsí tí òun sọ̀rọ̀ àrífín sí wọn nínú hútúbà tó o máa ń ṣe lọ́jọ́ Jímọ̀? Ó ní kì í ṣe pé òun ní lọ́kàn láti bú kábíyèsí, òun kàn ṣe wáàsí tòun láti jẹ́ kí àwọn èèyàn gbọ́ àgbọ́yé ẹ̀sìn ìsìláàmù ni. Ṣùgbọ́n ọ̀rọ̀ wáàsí ṣíṣe ó dàbí ìgbà téèyàn bá kó igi bo pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tó jẹ́ pé kò séèyàn tí irú ẹrọ̀fọ̀ bẹ́ẹ̀ kò lè tabá. Bó ṣe ń ta bá àwọn tó ń gbọ́ bẹ́ẹ̀ ló ń bá ẹni tó ń sọ fúnra rẹ̀ pàápàá wí. Lẹ́yìn náà ni wọ́n bi í léèrè pé pẹ̀lú ìwé àdéhùn tó fọwọ́ sí yìí, ǹjẹ́ o mọ̀ pé ó pọn dandan fún ẹ láti gbà yìí kó o tó lè jáde kúrò nílùú Ògbómọ̀ṣọ́ lọ síbòmíì? Ó ní òun mọ̀, ṣùgbọ́n kábíyèsí ti fòfin de òun pé òun kò gbọdọ̀ dé ààfin mọ́. Ìyẹn lòun kò ṣe láǹfààní láti dágbére nígbà tí òun lọ sórílẹ̀-èdè Saudi Arabia tí òun lọ láìpẹ́ yìí. Wọ́n ní àwọn lẹ́tà tí wọ́n ń kọ sí ẹ láti ààfin, báwo ló ṣe ń rí wọn gbà? Ó ní wọ́n fi gbogbo àwọn lẹ́tà náà ránṣẹ́ sí òun ni. Báwo ló ṣe ń fèsì sí àwọn lẹ́tà náà? Ó dáhùn pé níṣe lòun máa ń kọ àwọn èsì náà sínú ìwé ránṣẹ́ padà sí ọba Aláàfin. Wọ́n wá ní ọ̀nà tó ń gbà fèsì sí àwọn lẹ́tà tí wọ́n ń kọ ránṣẹ́ sí láti ààfin náà ní ìbá ti gbà láti gbàṣẹ lọ́wọ́ ọba nígbà tó fẹ́ lọ sí ìrìn àjò àti nígbà tó fẹ́ fi adelé rọ́pò ara ẹ̀ nígbà tó rìnrìn àjò yẹn. Lórí ìyẹn, ó bẹ̀ kábíyèsí pé kí wọ́n má bínú. Lẹ́yìn náà ni wọ́n bi pé ǹjẹ́ o mọ̀ pé ìwé àdéhùn tó fọwọ́ sí yẹn ó wà níbẹ̀ pé tí wọ́n bá ti fẹ̀sùn kàn ẹ́ tí wọ́n kìlọ̀ fún ẹ lẹ́ẹ̀mẹ́ta, ohun tó kàn ní kí wọ́n yọ ẹ́ nípò gẹ́gẹ́ bí ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́. Ṣùgbọ́n ìmáàmù fúnra rẹ̀ kò tí ì yánu sọ̀rọ̀ tí àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ sí bẹ̀ kábíyèsí pé kí wọ́n dáríjì. Àwọn ọlọ́pàá dọ̀bálẹ̀, ìmáàmù fúnra rẹ̀ kúnlẹ̀ níwájú kábíyèsí, gbogbo wọn bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ pé kí wọ́n foríjì ìmáàmù. Kábíyèsí sọ pé kò sí ohun tí àwọn fẹ́ fi yíyọ nípò ìmáàmù ṣe nítorí kò ṣe àwọn kò sì bá jà. Òun pẹ̀lú ìdílé Ayélára tó ti jáde wá ni wọ́n jọ ní ìyapa ẹnu. Àwọn ni wọ́n kọ̀wé ránṣẹ́ pé ẹni tó wà nípò ìmáàmù
pàápàá làwọn ń gbìyànjú láti parí ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n jẹ́ ẹ̀dùn ọkàn fáwọn pé níṣe ni ìmáàmù tún sọ̀rọ̀ àbùkù nípa àwọn káàkiri ṣùgbọ́n níbi tí nǹkan dé dúró yìí ẹjọ́ tó wà ní kóòtù láláròyé gbọ́ pé ìdílé Ayélára ń dúró dè láti mọ ìgbésẹ̀ tí wọn yóò gbé lórí ọ̀rọ̀ ìmáàmù yìí nítorí kò jọ pé àwọn èèyàn yìí tí ìdẹ̀yìn lẹ́yìn Ṣèyí Ayélára wọn ní ẹlòmíì láti ìdílé Ayélára làwọn fẹ́ kó jẹ lèmọ́mù nítorí àwọn alágbára ayé kan ni wọ́n fọwọ́ lágbá àwọn lójú nígbà tí wọ́n yàn án sípò náà ọkùnrin náà kì í ṣe ojúlówó ọmọ ìdílé àwọn rárá gẹ́gẹ́ bí wọ́n ṣe wí. tọ́ ìyẹn jẹ́ àbárìbábọ̀ ìròyìn lórí bó ṣe lọ gan láàrin Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àti chief imam ti Ògbómọ̀ṣọ́ Yorùbá wípé ọ̀rọ̀ rèé o gẹ́gẹ́ bí ohun wòye ìránṣẹ́ ọlọ́ọ̀lẹ́sìn tó jẹ́ kí ni tẹ́ ẹ rí lórí èyí. ẹ ṣe olótù nǹkan tó ṣẹlẹ̀ yẹn ọ̀rọ̀ pọ̀ ní orí ẹ̀ lóríṣiríṣi ṣé mọ̀ pé last time bèrè ọ̀rọ̀ mi nípa nǹkan báyìí mo sọ fún mo ní ọba ló nílùú ṣe pé ó ti padà síbẹ̀ báyìí sí torí àwọn kan pè mí lọ́jọ́ yẹn wọ́n sọ̀rọ̀ pé bí máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ mo ní ìránṣẹ́ Ọlọ́run ni mí mi ò kì í parọ́ fẹ́ anybody ó sì ìránṣẹ́ Ọlọ́run ni mo fẹ́ lọ kọ́ church síbi kan ilẹ̀ ẹnìkan ló ní church it's not 3 or 4 days ago Ọlọ́run bá mi sọ àwọn ọ̀rọ̀ kan olóòtú tí ẹ bá ra lẹ́sìn tí a fẹ́ fún yín ní ìwé wọ́n ń pe kinní kan ní sí ọ̀fọ̀ kí ni túmọ̀ sí ọ̀fọ̀. pẹ́ni tó nílẹ̀ fún tiẹ̀ tó nílẹ̀ náà ni. kí ni túmọ̀ sí ní English. ẹ tú tán. certificate of occupancy. Automatically o occupy ilẹ̀ yẹn ni wọ́n ń ra ilẹ̀ nígbà tó ń lease ẹ̀ fún yàn ni. ìjọba ló ní ilẹ̀ ó lè jẹ́ pé ó lo control ẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n ló rà á o ṣùgbọ́n kò sẹ́ni tó lè ta ilẹ̀ fẹ́ nìkan pé ilẹ̀ yẹn àwọn kan ló ní tó lè jẹ́ pé wọ́n sọ pé certificate of owner certificate of occupancy kẹ́lẹ́ mọ̀ pé àwọn gọ́fìmẹ̀ntì yẹn mọ̀ nǹkan tó ṣe torí ẹ̀ tẹ́lẹ̀ máa ń sáyẹn sí ìwé gbọ́dọ̀ nǹkan tó ń sáyẹn dáadáa o mo lẹ́ẹ̀mẹ́ ní ṣèṣin lóyìnbó yìí ṣẹlẹ̀ àwọn ọmọ ọjọ́ mi kó tó understand náà máa bá wọn jà ní tó bá béèrè ha wàá máa fi bí down tó bá ṣe bẹ́ẹ̀ labroad wọ́n á fi ìbò oníkan tó ń hide ní o wàá lọ straight ni káwá lọ síbi ọ̀rọ̀ tí à ń sọ tí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ ẹ bá ṣàkíyèsí fọ́nrán tá a gbọ́ dáadáa ẹ rí wípé wọ́n máa ń sọ̀rọ̀ kan lẹ̀ Yorùbá wọ́n ní ara alẹ́ ẹni ló ń ṣe ní ẹ̀bì tí ó pé ra gbogbo tó ṣẹlẹ̀ pátápátá ilé máa ló ti wá o bí ikú ilé ò pa ni tòde ò lè pa ni mo bẹ̀rù èèyàn mi ní parọ́ fún yín mo bẹ̀rù èèyàn gbọ́ nígbà báyìí mo lè sọ pé your worst enemy is your family ìmáàmù yẹn oníwàhálà kọ̀ọ̀kan pẹ̀lú ọba o ara alẹ́ ẹ̀ ló lọ ta lọ́pọ̀ ṣètìlí bẹ́ẹ̀ wọ́n máa ń sọ fún yàn jàǹdùkú tẹ̀lé street yẹn ẹnìkan ló bí o kò déédéé ṣẹ̀ láti bì kan o mo sọ ọ̀rọ̀ kan fẹ́ nìkan ní last week ó ní Ọlọ́run kó dáríjì àwọn àbátà aláyé tá a wà ń sìn mo ta bá kú àkú rẹ o oníṣẹ́ mo jẹ́ kí fún wa mo ní ìjà mo jẹ́ wà láàrin yín ó ní kí ló dé mo ní ọba ṣe báyé jẹ́ nígbà tá a wà ní kékeré àwọn ń tráfù láago kan òru aago méjì òru bá bàbá tó wá ṣe táyé ṣe tá a fi dé nìyẹn o ṣé àwa táyé ṣe báyìí báyẹn ní báyìí ló ṣe máa ń ronú báyìí ìyẹn lẹ́gbẹ̀ẹ́ kan ṣe rí kọ́lọ́n kó ṣàánú èèyàn olórí ìṣòro ṣe olórí ẹni tí ó bá ti wà nípò olórí kò lè understand àwọn ìwọ̀n abá mi gbà mí wọ́n á ní kí n wo Tinubu ẹni wọ́n abá mi gbà mí wọ́n á ní kí n wo àwọn máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ àwọn sọ fún wa ní ọmọ èlò nìyá ẹbí ní àní 6 èmi àní 5 máa ń bá wà láàrin ṣe rí ó lè pé eléyìí òkè òun nígbà tẹ́ lè kọ̀ǹtró ara yẹn yìí 5 wọ́n fẹ́ kọ̀yàn kọ́kọ́ kọ̀ǹtró mílíọ̀n olùkọ́ bẹ́ẹ̀ ló ṣe yín sí ni kálukú a máa sọ títí ẹ̀ ní olórí àwa jókòó á rò ó torí ẹ̀ kọ́lọ́n kó ṣàánú wa ni ṣe rí ọ̀rọ̀ ẹ̀sìn àti ọ̀rọ̀ ìlú nítorí agbára ni o torí ẹ̀ mo sọ fún yín lọ́jọ́ yẹn mo nítorí pé máa jẹ́ kìrìsìtẹ́nì wọ́n máa wò kí bóyá ọ̀rọ̀ ẹ̀sìn ló fẹ́ gbé wọlé ṣùgbọ́n ẹ̀rọ ìtọ́rọ̀ ti wá tí màá yẹn lè hàn ẹ̀dẹ̀ inú ilé ẹ̀ ẹ̀rọ ti wá o kò kọ́ kìrìsìtẹ́nì lẹ́fírí anywhere o bẹ́ẹ̀ bóyá torí pé màá yọ kì í ṣe mùsùlùmí ó wá ń dẹ́yẹ sí kìrìsìtẹ́nì
mùsùlùmí mi tó ń gbọ́rọ̀ lọ nìyẹn o ẹ wá wo ibi tí ọ̀rọ̀ ti wá tí bá ṣe pé àwọn tó jágbàgbà nílùú yẹn bá fi ẹ pẹ́ sọ́mi níwájú máa ń yanjú ẹ̀ wọ́n ní gọ́fúnà ni mo dẹ̀ inú mi á dùn pé wọ́n pè láti ẹ̀kọ́ta ọlọ́pàá láti bá wọn yanjú ẹ̀ tí bá tún wá wò ó sì mo gbọ́ ọ̀rọ̀ kan mẹ́rin tó yà mí lẹ́nu. kí lọ̀rọ̀ náà. 1 Corinthians 14 verse 32. 1 Corinthians chapter 14:32 says, and the spirit of prophets are subject to the prophets. Ṣé rí ìránṣẹ́ Ọlọ́run mi ní parọ́ fún yín èmi àní ẹ̀ ń fẹ́ gorí pulpit mẹ́sẹ̀gì kan change ojúlówó torí change ọ̀rọ̀ èmi ò dẹ̀ kí n wo ojú èèyàn. Ọlọ́run fún ẹ ní mẹ́sẹ̀gì afẹ́gun pulpit Ọlọ́run wá tún change ẹ̀ padà tá a máa ń tọ̀yàn kí wọ́n máa tàn ra ẹ̀ máa yẹn sọ ń sìn ó ní tó bá gun tó bá fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ Ọlọ́run lòun sọ ní tó wà lójú ọlọ́tí ní tó wà ní ọkàn lọ́tí tó bá mu tí yóò ló ń sọ jáde ṣé ẹni tó mu tí yóò ń sè tí ò débàdàn rí àwa ni òkè máa kó rí báyìí òkè ìrọ̀ ló ń pa ní tó wà lọ́kùn ẹ̀ ló ń sọ jáde pẹ̀lú ọtí inú ẹ̀ ṣe rí máa yẹn ó ní àwọn kan tó ń ti òun náà tẹ bá rántí inú nǹkan tá a gbọ́ sí wọ́n sọ pé àwọn agbára kan ló gbé dépò àwọn agbára náà lọ máa ti ó àwà lẹ́yìn ẹ̀ wọ́n sì máa ń sọ fáwọn èèyàn máa jó lọ mò ń wẹ̀ yẹn wàá jó débi kan wàá wẹ̀ yẹn ní ọkọ̀ wọn nìkan ló máa gbó torí ẹ̀yìn láti wà very careful kò sẹ́ni tó kì í push bẹ́ẹ̀ ọkọ̀ push ìyàwó á push ẹ̀ ìyàwó èèyàn á push èèyàn so kíní kan tó wá yà mí lẹ́nu nínú ọ̀rọ̀ tí nínú ìròyìn ni pé tí kò yé mi o torí I was once a Muslim ṣé oyè torí kò rí bẹ́ẹ̀ ní tọ̀dọ̀ ó ti rí bẹ́ẹ̀ sínú Kristẹni o èmi fi pé oyè ẹ̀sìn ó bá ṣe nímọ̀ sí náà ṣe ń ṣe yàn jẹ́ ni ṣé ìdílé ó tún ti di ìdílé ni torí àárín òye mi àbí bẹ́ẹ̀ kọ́ ni. mi mọ̀ bóyá ẹ láǹfààní àti wo fídíò kan tá a ṣe torí a ṣe àwọn iṣẹ́ ìwádìí kan lórí ọ̀rọ̀ ètò wà nílẹ̀ yìí níbẹ̀ a ti wá béèrè aṣàkójọpọ̀ ohun táwọn èèyàn kan sọ tí wọ́n jẹ́ ara wọn tí wọ́n jẹ́ onímọ̀ nínú ẹ̀sìn Islam so wọ́n á ṣàlàyé pé lára nǹkan tí wọ́n ń gbà á ṣe wọ́n ní àwọn ibì kan láwọn ibì kan ó mọ́ ní àwọn set of àwọn ìdílé kan àwọn ìdílé bíi mẹ́ta lè jẹ́ pé òun ló ń jẹ́ níbì kan wọn láwọn ìdílé mi lè jẹ́ bíi 5. ọ̀pọ̀ wa ní mọ̀ ń gbọ́. wọ́n ní wọ́n wá ṣàgbéyẹ̀wò wọn á jọ gbogbo àwọn ọmọ tó wà ń bẹ̀ láti wo ìmọ̀ wọn wọ́n wá ní tí ìmọ̀ wọn bá ń ṣe rẹ́gírẹ́gí wọ́n ló láwọn nǹkan tó tún máa tún fi wọ́n wọ́n ní tó bá tún jẹ́ pé bákan wọ́n á tún wo pé ta ló kọ́kọ́ lọ sí ṣé Mẹ̀dínà wọ́n á ṣàwo gbogbo ẹ̀ mọ́ra wọ́n á kó pọ̀ wọ́n á tún wá wo ìlànà ìwé tí wọ́n kà wọ́n ní òní wọ́n á ṣàkójọpọ̀ nǹkan tó mú ẹni tí ó jẹ. ṣé lójú ẹ̀yin báwo lẹ ṣe orí kìíní yẹn sí èmi fi lè pé ọ̀rọ̀ ẹ̀sìn ìmọ̀ tó mọ̀ nípa ẹ̀sìn yẹn lẹ́ẹ̀kọ́ gbé ẹ débẹ̀ nínú àwọn because ẹ̀sìn dàbẹ̀ tó ń ṣojú Ọlọ́run máa ní àbí kan tí mo sọ yẹn ó dàbẹ̀ tó ń ṣojú Ọlọ́run nínú àwọn torí mo wò pé pàtẹ́ tí mo ń gbọ́ ọ̀rọ̀ yẹn wọ́n ní ìdílé kan gbà tí ò ń ṣe Ọ̀túnba tí ò ń ṣe Balógun tí ò ń ṣe Jagun ó yẹ ẹ̀sìn nínú àwọn ṣé wọ́n yẹ kẹ́ pé bí mo ṣe at least báwo mo ṣe lè ṣàlàyé fún nítorí tẹ́lẹ̀ understand bó ṣe ń bá ẹ̀sìn yẹn lọ ìfúngbà tẹ́ni tó wà ní orí tó ṣe wà láyé tó wà ní ìmáàmù ni o ó yẹ kó ti máa rí i pé ilé ìfarapẹ́ ilé ìjìnlẹ̀ yìí lọ nǹkan tí mo sọ yẹn sìn á ti ní ìmọ̀ bí kíní ẹ̀ ṣe ń lọ kẹ́kọ̀ọ́ dédé mo kàn wo bẹ́ẹ̀ mo ṣe ń gbọ́dọ̀ pé ṣé ó bá torí kò yé mi torí ọ̀rọ̀ Nàìjíríà gbà mí kò yé mi mọ́ torí gbà tí mi wà nílé o mo bìlí pé bó ṣe ń tò nìyẹn bẹ́ẹ̀ tí wọ́n á sọ ṣe gbọ́dọ̀ yẹn mo ní báwo ló ṣe possible kọ́ ẹ pé èèyàn kọ́ akọ̀ dédé wó torí pé kí ni ok gbà tí bá ń sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ kan sí ká ní a ní ìdílé mẹ́rin ABCD ẹ wá ní ìdílé he ló kàn bẹ́ẹ̀ ìdílé C yẹn tíṣà nífẹ̀ẹ́ tó wà ní ìdílé he nínú ẹ̀sìn yẹn ṣé tó máa jẹ ọ̀gá lé ló ẹ wò ó na in fact àwọn kọ̀ọ̀kan wà tó wrong ẹ jẹ́ kí n sòótọ́ fún yín. èrò tí yín lẹ̀ ń sọ yẹn o. àbí èmi ń wo bẹ́ẹ̀ ni pé iṣẹ́ mọ̀ pé ìmọ̀ là ń sọ ń pa èyí knowledge ó dàbí professor ọ̀sìn tó kọ́ yín ní school kó wà lọ́ndà yín kéèké kàbí jùlọ o ṣe pé ìkùnsínú á máa wà èèyàn ni wà torí mo láti study nípa ogun tó ṣẹlẹ̀ Nàìjíríà gbà yẹn kí ló fà wọ́n gbé ọmọọṣẹ́ lé ọ̀gá lórí ni ẹ̀jẹ̀ train kò máa control ẹ̀ mọ̀ pé human being ó ní bó ṣe máa rí níbi tí à ń lọ kọ́ nìyẹn o tọ́bi yẹn sì mọ̀ kàn mú yẹn wá ni o ṣe wá rí ọba yẹn ó ní wisdom
ní ìdẹ̀lẹ̀ surprise bí ó ti gbé lóyìnbó rí ṣé lóyìnbó ọlọ́run á gbà ládùúgbò ládùúgbò gbogbo aká débì káti ẹ̀ wá lo kéré tó ọdún kan ṣe rí ẹ máa rí àwọn kankan tó ń ṣe rí sísítẹ́ẹ̀mù wọn ló máa ṣánẹ̀lẹ̀ pásọ̀ kan pè mí lánàá ní ìgbé kọ̀ọ̀lẹ̀ mo ń fọnu ní lálẹ́ àrùn pé tí n bá fọnu mi lè sùn ó ní wàá tì ó ní sísítẹ́ẹ̀mù yẹn ló build mi ó ní mi ò ní sùn ó ní tó ní bẹ́ẹ̀ fọnu ó ní mi ò lè sùn láyé ó ní kí ló fà á mo ní ìṣẹ̀lẹ̀ sókè tó fà á rẹ̀ system yẹn ló máa build there by itself ẹni kó sọ pé kó lọ sí school system yẹn ló máa jẹ́ kó kàwé system yẹn ló máa jẹ́ kó máa mọ̀ ọ̀pọ̀ kíkan tó kàn níbi kọ́ wọ́n ṣe build yẹn nìyẹn ok ẹ wo ibi tí tọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ máa yẹn jẹ́jà rẹ̀ lójókòó tó wá ba láàfin ẹ̀ torí kò ṣe ọ̀rọ̀ ìyẹn nìkan ló wà nílùú yẹn ọ̀rọ̀ wo ló ṣe fẹ́ rí security gbogbo ẹ̀ wà nígbà tí wọ́n dẹ̀ wá báyọ̀ àṣẹ olórí ó ti gbọ́ tọ̀tún ṣé wọ́n pé wọ́n ṣe sọ̀rọ̀ fún yẹn a máa kọ́kọ́ wòye bí mo ṣe máa ṣe ènìyàn tí bá sọ̀rọ̀ fún mi mo make a move máa ṣe investigation tèmi fúnra mi pẹ̀lú àdúrà pẹ̀lú àwọn tí bá mọ̀ tí bá ti wá ń rí fact màá tún gbọ́dọ̀ padà wá repeat nǹkan tó sọ fún mi yẹn I'll repeat it njó sọ̀rọ̀ àwọn mo ti gbọ́ màá wá lọ pé ẹ tó sọ̀rọ̀ ẹ̀yìn nǹkan báyìí ni mò ń gbọ́ ń pa ẹ̀ kí lórí sí tó bá sọ títí ẹ̀ tán àní kó máa wọlé máa pè nǹkan báyìí lè mò ń gbọ́ nǹkan báyìí màá ṣe wá pé àmì èjì papọ̀ máa dẹ̀ wọ́n wọn dáadáa bí mi ṣe máa ń ṣe lórí kò sí tí nǹkan bẹ́ẹ̀ yóò ti sábà sí. ṣé wàá rí ẹni tó wá lọ ìkúnlẹ̀ tí máa wá lọ kúnlẹ̀ yẹn márùn yẹn tó lọ kúnlẹ̀ ń bẹ̀ yẹn mi ní parọ́ fún yín ó tàbùkù ẹ̀ sí. ṣé mo rí sí wa gbogbo ṣé mo pé màá ṣàlàyé fún yín ṣe rí wọ́n máa ń pò ìkúnlẹ̀ Yorùbá wọ́n ní o ò lè gbaṣọ lára mi nínú ọjà kó wá wọnú yàrá kó máa rú aṣọ yẹn fún mi gbogbo bí tó bá rí lọ́wọ́ gbọ́ àlọ́ ọ̀kan ló máa gbọ́ àbọ̀ ṣé wọn kì í nínú chọ́ọ̀chì ń sìn ṣùgbọ́n tó bá chọ́ọ̀chì lẹ́ máa dámọ̀ ẹ̀rọ àtẹ pé arìnrìn àjò ni ó kàn lè bá inú ẹ̀ nínú chọ́ọ̀chì yẹn tàbí nínú mọ́ṣáláṣí nítorí ó lè máa ráyè gbọ́ ọ̀rọ̀ yẹn mọ́ ṣùgbọ́n kìnìún a máa rìn gidi máa dẹ̀ nígbà tó gbọ́ kí bọ́ọ̀rọ̀ ṣe rí ní ẹgbẹ́ òṣèṣẹ́ tẹ kó lè bó dé obi tó dé yẹn wà lọ ẹ̀fọ́ àwò kọ́tẹ sọ́ọ̀sì yẹn ló ti sáìn má fẹ́ tráfò mo ṣe máa ṣeré o ẹ wo àwọn èèyàn wa mo kàn máa ń rò tó bá kàn ṣe nǹkan gbà mí ni ó ní àwọn ọmọ ìjọ mi tí mò ń bá jà wọ́n pọ̀ gan ni o imagine oní international passport wọ́n á fẹ́ ṣe NIN orúkọ gbàkọ̀ mọ́ra wọn ṣé ẹ jó méjì sàn lójú yìí wọ́n pọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ o orúkọ tó ń lò fún international passport oní nílé o wọ́n á fẹ́ ṣe NIN wọ́n á ń gbé Àyìndé síwájú òun gbá yẹn Àlàbí sẹ́yìn ṣé kájọ pé wọn ò mọ nǹkan tán oríṣi kan bẹ́ẹ̀ ló kọ́ máa ń jà mí tó lè máa ṣe nǹkan bẹ́ẹ̀ ọ̀rọ̀ àti olú nàìjíríà lè léyìí amẹ́ni id láfẹ́ ní ọba àlẹ́ id 150 id ta ní ibà tó mẹ́wàá lóríṣiríṣi ọ̀nà ó lè pẹ́ẹ́tà wá fẹ́ lò fún bí ẹni mi kàn máa sọ̀rọ̀ má kàn máa wò wọ́ ó kàn pé ìkan superior ọdún kan lọ ni ṣọ́ọ̀bù yẹn yìí sì ṣọ́ọ̀kù wọn fàyọ̀ bẹ́ẹ̀ ni pé àdéhùn làdéhùn jẹ́ ó máa ń sọ fún ẹgbẹ́ àti ìlú tó ṣòro gbé jù bí táwọn gbé yìí ní tẹ́ pé kò ṣe English náà sọ wọ́n kàn dédé pé ìpínlẹ̀ wa wọ́n á ní kò sáyẹ̀nsì bí no science anywhere I don't know what to put there I cannot sign wọ́n á ní tó wà ń bẹ̀rẹ̀ mi ìnú alẹ́ fún lọ́ọ̀yà mi náà kí tó sá ẹ̀rọ mi ò yẹ sáyẹn báyìí wọ́n á bọ̀ sí ẹ̀ wọ́n lé wọ́n á deport ẹ̀ straight o mọ nǹkan tó ń sáyẹn ẹ̀ sáyẹn so ẹ̀tún wò yẹn sí o ṣe pé ẹ̀bí pọ̀ ń bẹ̀ ṣe rí ọba náà lẹ́bi o. ṣé èèyàn máa ń dọ́ba lẹ́bi ni. kò sẹ́ tí wọ́n lè dá lẹ́bi láyé kò sẹ́ ọlọ́run nìkan náà lè dá lẹ́bi ọlọ́run ní ká bí ẹ̀ òsì èèyàn kì í pọ́n ọ lẹ́nu ọlọ́run ló lè dá rẹ̀. ṣé máa gbé igbákejì òrìṣà àbí nǹkan ni. ẹni ò fi sọ tó ń sìn wọ́n ní igbákejì òun ṣe alákọ̀ọ́kọ́ ẹ̀ lọ́lọ́ òun ní ká bí ẹ̀ òsì tọ́lọ́ bá lè sùn kó má jí o ọlọ́run ò lè sùn kó má jí yóò ti yẹ yín sí ẹ̀bi ọba ni pé ṣe ń gbọ́ ọba ìlú lè yàn ọ̀dà mo ṣe wà yín sí ìránṣẹ́ ọlọ́run kan sọ̀rọ̀ kan fún mi alágbára gidi ni o ṣùgbọ́n ìyàwó fún ní ìbàlẹ̀ ọkàn nígbà wàá sọ̀rọ̀ yẹn fún wọn ní nǹkan tá a máa ṣe mo ṣàbá wọn yanjú ọmọ aṣọ ẹ̀bí tiẹ̀ náà fún ẹ̀bí tó bá níbẹ̀ ni pé ṣé tẹ̀ bá jẹ́ ọba tẹ̀ bá jẹ́ olórí wọ́n máa ń pòrò kan lọ Yorùbá wọ́n ní ọbẹ̀ kì í mì ní ikùn àgbà Yorùbá in fact tí bá tún ayé wá Yorùbá máa jẹ́ tí wọ́n fi kú mo like Yorùbá gan
tí Yorùbá bá bẹ̀ sí sọ̀rọ̀ tó bá yẹ tó gbọ́ Yorùbá tó bá bẹ̀ sí sọ̀rọ̀ bá orí adé máa wú orí á máa wú. Mo gbọ́ sítórì Aláàfin sọ̀rọ̀ kan jọ́ kan nígbà tí Aláàfin sọ̀rọ̀ ẹ̀mí dẹ̀ bọ́ lójú ni. Sí ẹ bá rẹ̀ tó mọ ìlú ló wá bẹ̀ sí ní kí orí kìdílé yìí pẹ̀lú ìlú ẹ máa sunkún ni because a máa sọ ìlú yẹn ẹ máa gbọ́ tó ẹni náà tó wí o pé ẹ sọ ìlú tó ti nílẹ̀ Yorùbá Nàìjíríà yẹn tó fi ìlú báyọ̀ sọ̀rọ̀ nínú ìlú wọ́n máa sọ fún yín pé nǹkan tẹ̀ ń ṣe yẹn ò dá o wọ́n tó ń sọ fún wa máa gbọ́ ṣùgbọ́n tó àlẹ́ gbèrú mọ́ ọkọ tó ń sọ o ni mo fi láìkí Yorùbá dá gan Yorùbá àpé mo rò pé ọgbọ́n àgbọ́jù yẹn ló ń pa wá láti yé ìjà wa ọgbọ́n àgbọ́jù máa ń pa òye ọ̀yá ni ọ̀yá ni. ẹ sọ gbólóhùn kan lọ lẹ́ẹ̀kan pé ọbẹ̀ kì í mì nìkan àgbà ẹ fẹ́ sọ nǹkan kan bẹ́ẹ̀ èmi nìkan àgbà ẹ fẹ́ sọ nǹkan iná ni mo àkọ́kọ́ ọbẹ̀ ni pé àgbàlagbà lè jẹ ọbẹ̀ mẹ́wàá sí kọ́ ẹ lè mọ̀ ṣe rí tí nǹkan bá ń ṣe láàrin àwọn èèyàn mẹ́wàá ṣe bí àyè máa ń bá mi wọ́n á sọ oríṣiríṣi ìpàkọ́ máa wò wọ́n ibi tèmi ń lọ mo ti mọ̀ ṣe rí mo fẹjọ́ ẹnìkan sùn ẹnìkan jọ kan tí ẹ̀ bá bá mi tó fẹjọ́ èèyàn sùn tó tọ̀ ti ṣẹ̀mí tẹ́lẹ̀ mi ní gbé sójú bó ṣẹ̀mí tẹ́lẹ̀ wá sọ̀pọ́ọ̀tì ó tọ̀ wo màá gbọ́ nǹkan tó ń tọ̀ ń ṣe fún ẹ kí ló ṣe màá gbọ́ ọ̀rọ̀ àmì kébìlẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ṣe bẹ́ẹ̀ o tí wọ́n ti gbọ́ ọ̀rọ̀ ẹnìkan tó yìí sì ọ̀rọ̀ ẹnìkan yẹn náà máa tẹ̀lé àwọn lọ́pọ̀ jù kí ló lè máa ń dùn mí gan wàá ti wá gbé sójú tó tọ̀ wá rojọ́ fún ẹ ẹlòkejì yẹn èyí tí alákọ̀ ti sọ yẹn òun náà máa gùn lé lórí àwọn lọ́pọ̀ jù náà àwọn èèyàn tó ti stọ́dì èèyàn dáadáa débẹ̀ mi ní kábíyèsí rí bẹ́ẹ̀ o ṣùgbọ́n wọ́n ṣe gbọ́ pé ìdílé máa yẹn wá yẹn ó yẹ kọ́ ránṣẹ́ pé máa yẹn ni pé àwọn ìdílé ẹ̀ sọ báyìí ayára dìfẹ́ǹdì ara ẹ̀. ó ṣẹlẹ̀ torí chief imam yẹn ti sọnù. torí kò sí nínú nǹkan tá a gbọ́ yìí tí mo gbọ́ yìí. ṣùgbọ́n chief imam yẹn ti sọnù fídíò kan tó ń fún rẹ̀ sọ̀rọ̀ pé wọ́n pe òun pé ṣùgbọ́n àwọn èèyàn kan táwọn tó ń bá níjókòó inú òun ò dùn sí àwọn èèyàn wọ̀nyẹn ó dárúkọ lára àwọn èèyàn. ibi tẹ́ ń bá lọ ṣe irú ọ̀rọ̀ báyìí kò ń jẹ́ kí ó jẹ́ nu kábínẹ̀tì one on one ni torí nǹkan mẹ́ta ṣe pàtàkì nílùú ẹ̀sìn number one ṣe ń gbọ́ ẹ̀sìn pàtàkì láàrin ìlú ó lè da ìlú rú o ẹ̀yà ó ṣe pàtàkì láàrin ìlú o ẹlẹ́ẹ̀kẹta ìmọ̀ tí mo mìíràn ní pé bí education something sórí ẹ̀sìn ìmọ̀ àti àṣà ó ṣe pàtàkì because Haúsá wa lu yẹn Ìgbò wa lu yẹn tọ́rọ̀ bá rí bẹ́ẹ̀ yẹn nígbà míì wọ́n ti bá pé bíríkótó a máa ń pé bíríkótó irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ó gbọ́dọ̀ jẹ́ one on one ni nǹkan tó lè dá wà lálẹ́ ni torí pé èèyàn mọ agbódegbà àbí ọ̀dàlẹ̀ láàrin àwọn kábínẹ̀tì torí ojúṣe yẹn ló wà nínú kábínẹ̀tì. tó bá jẹ́ one on one. ó tó máa lè kọ́ lè máa fi ẹ̀kọ́ máa lẹ̀ kí lẹ́ wí. tó bá jẹ́ one on one ṣé ẹ máa wò wípé ẹ mọ̀ pé nígbà míì wọ́n ní èèyàn gbọ́dọ̀ máa ronú dáadáa jinlẹ̀ kéèyàn tó gbé àwọn ìgbésẹ̀ kan ó ṣeé ṣe kẹ́lómi òkè tí ò bá ṣe é tí kẹta ń bẹ̀ ńgbà míì tọ́rọ̀ bá tẹ́nìkejì bá sọ pé ọ̀rọ̀ báyìí lè yẹn sọ. ayé ìrọ̀rùn yìí bẹ́ẹ̀ lọ máa pírẹ̀sì fóònù mi pa ni kó táwọn sọ ẹ ló máa wà mẹ́ẹ̀. tọ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀. kí mi tó lè sọ̀rọ̀ máa ń rí sí i ṣe ni bó ṣe wà yẹn ó yẹ kó pè ní bàbá gbogbo ṣe bí àwọn ọmọ mi máa ń jà àwọn tí mo bínú ni o àròjọ dádì aṣọ gbogbo ẹ̀ tó máa ní má dẹ̀ dí ìpẹ̀lẹ́gbọ̀ ẹ̀ má wọrí o mo fi kú lọ ni o má dà tó táwọn afílẹ̀ tó bá di ọ̀rọ̀ tó yé mi lọ ni mo fi àwa ká ìbínú wọn màá pẹ̀ gbọ́ ẹ̀ àbúrò ẹ̀ fẹ́ jẹ́ ẹ̀sùn mi o òun náà sọ̀rọ̀ máa orí ẹ̀ ò pé òun bá ẹ sọ̀rọ̀ tí o bá sọ fún mi rárá kótó tó lọ gbígbésẹ̀ tó bá rojọ́ tiẹ̀ tán níta ilẹ̀ àbúrò ẹ̀ sọ o nígbà ilẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ sọ o ṣé tí n bá kú náà bẹ́ẹ̀ ṣe máa ṣe nìyẹn kó lè dá fẹ́ bí ìlàṣẹjọ́ wà ṣé mo pé mi sọ kó lè dá fún mi sí ṣe rí tá a pé ó pe máa yẹn wọ́n pe ọba pe máa yẹn wọ́n náà wọ́n tọ́jọ́ sọ̀rọ̀ tí ò sẹ́ni kankan bẹ́ẹ̀ àwọn àṣírí kan á tú ṣé mo pé àwọn kan wà tẹ́ pé wọ́n ṣe ń ba máa yẹn jẹ́ ọ̀dọ̀ ọba bá náà jẹ́ ọ̀dọ̀ máa yẹn àwọn kan máa wà bẹ́ẹ̀ o tó inú kó dàrú àwọn ti ń jẹ o fẹ́kẹ́ mọ̀lẹ́ inú kó dàrú inú àwọn tó lọ ń rojọ́ yẹn náà ló tún máa lọ rojọ́ lẹ́yìn fún máa yẹn náà pé tó lè pé òun ṣe kìrìsìtẹ́nì ni àwọn àṣírí kan wá tú ojú àgàlẹ̀ wá pé mi ṣe ń ṣe tèmi ẹ̀mí tí mo sọ pé ọba náà ní ẹ̀bí nìyẹn èmi ò tó dáhùn lọ́jọ́ bẹ́ẹ̀ àṣìránṣẹ́ ọlọ́run wo tẹ́ ń bá ń sọ bọ́lọ̀ ṣe lídìí mi lèmi ṣe ń sọ mi ò ń ṣọmọ ọdún yẹn kódà mi ìdébẹ̀ rí mo kàn máa ń gbọ́ ni mo máa ń kọjá sáìdì yẹn máa ń travel lọ sí north kankan ní ayé ìgbà yẹn o èmi máa ń láì kí n sọ̀rọ̀ àmì kébìlì tẹ́ ẹ bá jẹ́ olórí tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ èèyàn gbọ́dọ̀ lo àwọn mẹ́tọ̀dù kan jẹ́ pé fún ìyàwó yẹn ó lè má mọ̀ nípa ẹ̀
because peace ìlú yẹn gbọ́dọ̀ máa wà torí máa sọ fún èèyàn kan mo ní ẹ jẹ́ sọ kíní kan fún yín ẹ lè pàdé èèyàn kan láyè ó tọ̀ ní ipa tó fẹ́ kó ń gbèsè ayé èèyàn tí ò bá positive bá rí bẹ́ẹ̀ ni ẹ̀ ní pàdé onítọ̀ ọlọ́run dá ká pàdé ara wa ká pàdé ràn ara lọ́wọ́ ni kí ẹ má wàá fi ìwé ètítì ẹ̀ kó fi bá àpọ̀ yẹn jẹ́ kò sẹ́ni tí ò wúlò kò sí ẹ̀dá tọ́lọ́run dá tí ò wúlò fún kankan ó lè má jẹ́ sìn ó lè jọjọ́ iwájú ṣùgbọ́n tọ̀rọ̀ bá rí bẹ́ẹ̀ yẹn bí èèyàn ṣe gbọ́ kó wá rojọ́ bí ṣe bí àwọn tó wá rojọ́ yẹn sí ọba náà wá bá ọba náà wá kó ń tọ̀ ó ń kọ́ allegation náà ń pẹ̀lú nǹkan bẹ́ẹ̀ yẹn nǹkan báyìí mo gbé ṣe lóòótọ́ ni sòótọ́ fi mo fẹ́ defend lórí ni ẹ o inú ọ̀ tó bá sọ yẹn níbẹ̀ ni ti máa rí nǹkan tó ṣẹlẹ̀ so tèmi kan tí mo rí bẹ́ẹ̀ nìyẹn. tọ ọ̀rọ̀ rẹ o ẹ ti mẹ́nuba àwọn ibì kan tí mo ti fẹ́ mú béèrè jáde ṣùgbọ́n nǹkan tí ó kàn wá bẹ́ẹ̀ ni wípé ní báyìí a ti mọ̀ pé àwọn tó máa rúná sí nǹkan wọn wà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ṣàlàyé kí wàá ní tó yẹ káwọn èèyàn mọ̀ nírú àsìkò yìí pẹ̀lú rúròyìn tí ó wá jáde tó tan iná sí di bọ́rọ̀ gan ṣe jẹ́ kí ni tó yẹ káwọn èèyàn mọ̀ báyìí láwùjọ wa. ṣe rí mo máa ń sọ fún àwọn èèyàn gbogbo ohun tí èèyàn bá ń ṣe tó máa rántí pé sàn wá gbọ́dọ̀ tóbi tí má ṣe dáadáa sí yín dáadáa ń dóde yín bí kan o tí bá ṣe àìdá sí yín àìdá ń dóde níbi kan kò sí ní bó ṣe kó lágbára tó wò lágbára jọ lọ́run lọ. ìyá kan pè mí ní àná ìyá yẹn dẹ̀ ń sunkún ìyá yẹn ṣe àárẹ̀ fún odidi 17 good years. 17 good years. 17 good years góòlù níyà yìí ń tà ìyá yìí kọ́lé kò sí tí ìyá yìí ò ní o yàrá kan ló ń gbé o nísìn o kí ló ṣe òun wo fídíò lọ́wọ́ ni ṣe rí àwọn kan tá à ń ṣe ẹja wà very careful ní tẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí àwọn kan máa lọ kọ́pì kìíní yẹn wọ́n á lọ gbé sí TikTok ṣé o tá sí TikTok ló ti rí wa o TikTok ìyá ti rí mi o ọlọ́mọ ló gbé TikTok ó kẹ́ ẹ mọ́mí ẹ̀ wá wo báyọ̀ TikTok èmi gan ò ní ibẹ̀ ni ìyá ti rí mi ló wá pè mí olóhùn wo fídíò lọ́wọ́ fídíò yẹn kan stop pa fídíò yẹn ó sì ń sọ̀rọ̀ nínú òun ìlú rẹ̀ láyé mi o fídíò yẹn ń sọ̀rọ̀ nínú ìyá yẹn àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wọ́n sì ń gbọ́. ṣe rí ìyàwó mi sọ̀rọ̀ kan jọ́ kan ó ní abá táwọn ìfẹ́ fẹ́ ránṣẹ́ ọlọ́run ẹ̀ gbọ́ sítórì mi tẹ̀ bá jẹ́ tó mọ ọlọ́run gidi ẹ̀ lè sùn. ṣe rí fídíò yẹn dẹ̀ sọ pé èmi lẹ́ni báyìí tó ń sọ̀rọ̀ fóònù nọ́mbà mi rè o àdírẹ́sì mi rè o ó dẹ̀ pé fóònù nọ́mbà yẹn tó ń dẹ̀ dá pé mi ni mò ń sọ̀rọ̀ lóòótọ́. ìyẹn fóònù nọ́mbà tí. fóònù nọ́mbà tó ṣe tó fídíò yẹn. tẹ́ni tó ń wo fíìmù ok. so pé ẹnìkan ló ṣe fídíò yẹn jáde mi ìfẹ́ dárúkọ tó ẹ̀ tó egbò yẹn mọ̀ ni bí bó ṣe fi sọ̀rọ̀ inú ya wa gàbà ló wà lè kankan ó dẹ̀ kò sí tí ò ta tán nígbà tó pè mí ó bẹ̀ sí sunkún mo ní kó má wọrí ṣe nígbà tí mo gbàdúrà fún jọ kan àdúrà lásán ni o inú yẹn dẹ̀ wọ́n á ní kó lọ ra òróró máa gbàdúrà sábà tí wọ́n lè ń bọ̀ máa dọjọ́ keje inú yẹn ti lọlẹ̀ pátápátá ọlọ́run wá ní kí n ṣe ó lè communion fún olóhùn wọ́n ní àwọn ẹsẹ̀ ìdàkà nọ́mbà máa sẹ̀ǹdì owó sí ó wá wò pé báwọn ti máa sẹ̀ǹdì owó sóò báwo ló ṣe possible tí ọ̀nà tí ọlọ́run tó wọ́n ṣe bẹ́ẹ̀ mo ní iṣẹ́ owó tí mo sẹ́ǹdì ṣe ṣé mo lọ ta ẹ̀gẹ́ lóko ni àbí mo lọ ṣiṣẹ́ engineer tí báwọn kan ló fún mi náà lówó ẹ̀ inú àwọn èèyàn bíi tiẹ̀ náà ni ṣe nígbà tó wá bẹ̀ sí lo kíní yẹn wá kò sẹ́sì òun náà ló wá rí òun lọ láàrin ọjà àwọn tó wá pè tó mẹ́ta pé lágbájá ìwọlé lè báwo ló ṣe ṣe ọ̀rọ̀ àná ni mo sọ fún ọ̀rọ̀ àárọ̀ àná ó ṣe pé tó bẹ̀ sí sunkún tó bẹ̀ sí ní sunkún nìyẹn kí ni mo ní mo ń bá ọ̀rọ̀ lọ òun ni wípé gbé àyè ń ṣàdúrà yẹn orí mi wá wú wá ní kó send account sí mi èké mi ò mọ̀ yáyé rí pé yóò bá ní o bí kinní kan kò sí ètò kàn mí ṣé rí ìwọ tó bá ń ba nǹkan jẹ́ wàá jẹ kinní kan ní ayé yìí ni ìyànà ń pè àwọn ọmọ náà wàá tún jẹ bẹ́ẹ̀ gbogbo tẹ́ ẹ̀ wò yìí àwọn ẹ̀rú sí dá ló dá gbogbo kinní yìí lẹ́ o wọn agbọ́ yìí sọ yìí agbọ́tọ̀ ń sọ ẹ̀ tó bá ń ṣerú ẹ̀ tó bá jáwọ́ ìgbésí ayé ò lè hẹ́ dáadáa àwọn náà jèrè ẹ̀ àmọ̀ràn kí ló fẹ́ gbà wọ́n yàn ní pé tọ́rọ̀ bá ṣẹlẹ̀ láàrin ìlú má gbèsè ẹgbẹ́ kan o
torí ìlú bàbá ẹ̀ lásán ń pa èyí o tó bá bàjẹ́ tó ìwádìí bàbá ti kọ́ máa kílè mọ́ ọmọ nílùú máa rántí pé ilé làbọ̀ sí mi oko nàìjíríà ṣe lè burú tó ìlú mi lè fọ́ kó dàtí tó máa fi kú tó bá ń sọ ọ̀gbẹ́ni wá bí that is my country táwọn ẹgbẹ́ tó bá bíldì tó wà ní síbí àwọn náà bíldì ẹ̀ ni wọ́n fẹ́ gba èèyàn nímọ̀ràn ẹ bá yẹ kẹ́sìn bá relationship wa jẹ́ o àbí wa ká tó mọ tó ń pè lẹ́sìn ọmọ ìyá kan náà ni wá èdè kan lájọ ń sọ lẹ́nu Yorùbá lájọ ń sọ mo jẹ́ tó ń bọ Ògún mo jẹ́ tó ń bọ òrìṣà mo jẹ́ mùsùlùmí mo jẹ́ pásítọ̀ ìwà tó bá ń hù àti tó bá ń sọ lọ́mọ àwọn wa bá ẹ lọ chọ́ọ̀chì kó ṣe kó máa ṣe wáyà àdáko jẹ́jẹ́ kó fẹ́ máa da nǹkan rú Ọlọ́run kò kọ́ wa bẹ́ẹ̀ wọ́n ní Islam is religion of peace níta máa ń gbọ́ nìyẹn wọ́n dẹ̀ ń pe Jesus Christ ní what Prince of Peace automatically peace là ń jà fún àbẹ́ ẹ̀kọ́ ni ẹni bá ti wá kọjá yẹn sí òun lọ́mọ tó jọ lọ́hùn ti tiẹ̀ èèyàn burúkú lòun láyé ara ẹ̀ kò ń jẹ́ tó ń ṣe lọ́hùn kò ń ṣe mùsùlùmí kò ń ṣe kìrìsìtẹ́nì because all of them they are advocate of peace so wọ́n fẹ́ gbà wọn náà mọ̀ràn nìyẹn ẹ ṣe olótù. ọ̀dà ẹ mẹ́nuba kínní kan lẹ́ẹ̀kan máa fẹ́ kí ẹ fìyẹn náà kún kẹ́ẹ̀sì sọ kẹ́ẹ̀ fi àmọ̀ràn náà kún lẹ́yìn ẹ̀ nípa ọ̀rọ̀ ogun ilé ẹ sọ pé gbogbo ohun tó ń dá wàhálà ilẹ̀ pé ọ̀rọ̀ ogun inú ilé ni ogun ilé sì ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ń bá fínra láwùjọ wa lónìí kí ni tó yẹ kán mọ̀ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run. jẹ́rí ogun ilé tí mo sọ lẹ́ẹ̀kan yẹn ó kú oríṣiríṣi ẹ wo tó ń sọ fún màá yẹn sì kì í ṣọmọ ilé àwọn ẹ wo orú ọ̀rọ̀ yẹn tí wọ́n wọ́n jó orí màá yẹn ti lé 50 o níbo náà wọ́n wà látijọ́ èèyàn kan máa ń sọ̀rọ̀ kan tó bá fẹ́ mọ̀tàn gbèsè ayé fámìlì yẹn lọ́jọ́ ní politics kò fẹ́ contest nígbà tó gbá yẹn létí láàrin kó tó ń bí ọtí gbá yẹn létí láàrin ọjà tí ẹ fi ẹbí àti òkú wá sọ sórí yẹn fún politics ó ní láyé òun ò lè jẹ politics ẹ wo ogun ilé nìyẹn o olótù ni mo sọ ọlọ́wọ́ kan ni mo bẹ̀rù èèyàn ṣé tí èyí ayé bá léèyàn títí tó fògùn ilé ẹ tó fàtàsí ilé ẹ tí ó ṣiṣẹ́ wà ń lo physical weapon ẹ̀kọ́ tó ṣe gbogbo kan yẹn o akọ máa lu ọ̀rọ̀ ẹnu láti máa bàyọ̀ jẹ́ ọ̀rọ̀ ẹnu láti máa bàjẹ́ káàkiri nítorí àti mi ni pé àwọn tó ń bá ẹ̀jẹ̀ ṣe wọ̀ níbi ẹ̀ o ẹnì kan tẹ́ pé ó hèjì ẹ̀ ṣẹ́ o ẹnìkan ló sọ fún yín pé alágbájá èèyàn báyìí ni àwọn náà pọ̀ jù ṣètìlí bẹ́ẹ̀ yẹn tẹ wá wo pé ẹni tó sọ̀rọ̀ yẹn rí i pé ó máa jẹ́ fámìlì èèyàn yẹn bá mi sọ pé your worst enemy kò sọ pé your enemy o your worst is in your family torí àwọn èèyàn á believe tó bá sọ nípa èèyàn ìyẹn lẹ́gbẹ̀ẹ́ kan ẹ wo bàbá tó jẹ́ ìmáàmù yẹn sì nígbà tó ń lọ lé kéwú wọn sọ pé ìjọba ọbẹ̀ o nígbà tí òòrùn jẹjẹ wọn sọ pé ìjọba ọbẹ̀ o torí ẹ àwọn olórí máa ń kọrin nílẹ̀ Yorùbá wọn ní má fi inú hàn rẹ lédè méjì ewu ń bẹ fọlọ́wọ́ tí n bá gbọ́ ọ̀rọ̀ yẹn máa ń ronú padà pé Yorùbá kárí láyé má fi inú hàn rẹ lédè méjì ewu ń bẹ fọlọ́ kò ń ṣolówó nìkan ẹni tó wà lókè díẹ̀ ẹ jẹ́ sọ kí nìkan fún yín bẹ́ẹ̀ ṣe wà yá àwọn ọ̀rẹ́ tí ò rí jẹ tí ò rí mu tó àwọn àdé tí màmá bá yín rìnrìn o inú wọn ò dùn sí èèyàn ní kó yára ẹ bírè tó bá bá àwọn bẹ́ẹ̀ ṣe díjú kan kò là kan ní ọ̀dà wáṣọ abárẹ́nu sáré lẹ́sẹ̀kẹsẹ̀ ni. ṣèwádìí ẹlẹ́ẹ̀kẹta ni pé tẹ́fà sọ gbógun lé kí wọ́n tó bá bàbá yẹn kọ́tọ́ ṣe pọ́tọ́ ṣe wọ́n tó máa ṣe àwọn ṣíṣe kan tí ò wọ́ọ̀kì ní ká sàṣì ṣùgbọ́n pàtó ọ̀rọ̀ kan lè báyọ̀ wọ́n ṣe lo physical attack láti lọ pé àdàmà ṣeré yẹyà lọ bọ́ bá kálọ́ba ti ṣeré láti bẹ̀rẹ̀ nísìn irú àwọn yẹn sì ní àwọn náà fìlú yẹn lójú àmà tì torí ẹ̀ ní má bẹ̀rẹ̀ lọ́dún kí báwọn ṣe máa ń yanjú ọ̀rọ̀ báyìí mi ìbáyàn jà ìbáyàn yanjú ọ̀rọ̀ kan ní wàhálà wọn because tó bá ti ń sọ̀rọ̀ àti mọ̀bí tó lọ torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọlọ́tẹ̀ ni wọ́n mi ní parọ́ fún yín ọlọ́tẹ̀ nígbà tẹ́ ń lọ iléèwé àwọn olẹ́rí nígbà tẹ́ ń rojẹ́ yẹ àwọn olẹ́rí ẹ̀jẹ̀ kan bẹ̀rẹ̀ sí ní ìdá wọ́n á máa wá oríṣiríṣi àfẹ́ní láti fọ́n bá tèèyàn jẹ́ ni nítorí wọ́n máa ń dùn mí ni pé wọ́n ṣe ń ṣe kiri yẹn sí àwọn náà kò dáa fún wọn máa ń sọ fáwọn èèyàn pé wọ́n náà wò ó sí ẹnìkan wò ṣiṣẹ́ fọ́mọlá kejì ẹ̀ lójú tó fẹ́ lójú mẹ́rin ni ẹ̀ náà rò tó bá ṣe bá ayé nìyẹn so irú nǹkan bẹ́ẹ̀ yẹn sì ogun ilé yẹn kò síbi tí ò sí ìdílé tiwa náà wà bẹ́ẹ̀ wọ́n sọ̀rọ̀ kọfí lọ́jọ́ kan ìyá nìkan wọ̀n ní wọn ẹnìkan pé mákìá yẹn wọ́n máa gba bá fẹ́ láti kó bóyá nìkan máa lọ gbà ó ó lóun wá bè lọ ìyá yẹn jọ kan tí pẹ́ tuntun wá sọ bẹ́ẹ̀ ni pé ìyá yẹn ò lè fẹ́ràn rẹ̀ because àwọn ọmọ ẹ̀ tó bí ẹ̀yọ́ ọjọ́ bíi ìgbà kan náà ni wọ́n ti kú bó ṣe ń rí ẹyẹ pé kálọ̀ wọn ti náà wà láyé ni bó ṣe máa rí ni. ṣètìlú ẹ̀ wo tiẹ̀ mọ́ kọ́kọ́ nìkan kí n tiẹ̀ ni
so bó ṣe rí nìyẹn ẹ ṣe olótù. tọ ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn wa jákèjádò àgbáyé comment section ẹ já mi ìròyìn àti ẹ̀kọ́ sí àwọn ọ̀rọ̀ tẹ́ ti gbọ́ yìí látẹnu Prophet Fẹ́mi Wahab. Ẹ bá wa fi sùúrù pé nọ́mbà yín síta torí ọ̀pọ̀ ló ti ń wò pé àwọn á fẹ́ kàn sí yín bá yín ní gbólóhùn papọ̀. Ẹ pè nọ́mbà yín. Nọ́mbà mi ò yí padà +34 not 234 +34 698 256 476 +34 698 256 476. Orúkọ ilé ìjọsìn wa ni Believer Citadel Ministry. Òun ni orúkọ ilé ìjọsìn wa wà ní Madrid báyìí, ṣùgbọ́n Nàìjíríà ni a ṣe ń kó bọ̀ àìṣe gbogbo ètò lọ́wọ́. Bí a máa bá yín láyé tá a bá ti dé. A sì ti ní Facebook náà, a ní YouTube, gbogbo ẹ̀ ṣá bí bá pè máa sọ fún yín láti lè máa rí àwọn bí àwọn fídíò àtàwọn message tó máa bẹ̀rẹ̀ lọ́wọ́. Ẹ lè sọ báyìí. Ẹ lè sọ. YouTube wa ò yí padà Believer Citadel TV náà ni Believer Citadel TV nípa marriage ni nípa spiritual knowledge ni nípa bẹ́ẹ̀ ṣe lè gbé àtọkọ àtìyàwó ọba tó mọ gbogbo ẹ̀rẹ́ lè máa rí lóṣìṣì bẹ́ẹ̀ ó lé more than 500. Bọ́dà yẹ pé àwọn mẹ́sẹ̀gì náà ní ìbálẹ̀ Facebook Prophet Fẹ́mi Wahab lẹ́nu máa rí bẹ́ẹ̀ ẹ̀ Prophet yẹ tí méjì lọ́wọ́ bẹ́ẹ̀ Prophet Fẹ́mi Wahab ẹ máa rí ní YouTube Facebook wa ẹ máa rí àwọn fídíò àtàwọn mẹ́sẹ̀gì tó máa jẹ́ yìí tó máa help ẹ̀ fún oríṣiríṣi nǹkan tó yọ̀ bá ń ṣe Ọlọ́run á gbà fún wa ní orúkọ Jésù. Àmín. So kí n tó dágbére olóòtú fẹ́ sọ kankan fún yín ṣe é gbọ́ sà. Àgbọ́yé. Ṣe rí gbogbo àwọn tó ń gbọ́ ètò yìí tó máa ń gbọ́ àwọn kan ó lè máa jẹ́ tọ̀dọ̀ tèmi bí yóò jẹ́ tọ̀dọ̀ tèmi náà ẹ má yẹ ká máa gbọ́ ètò láti máa wá ẹ̀rọ ẹ máa gbọ́ ètò láti máa kọ́ ọgbọ́n ni wọ́n gbé kíní ìkàlẹ̀ kẹ́yìn á lè gbọ́n ni kébé kẹ́ máa ẹ bá tẹ pé wá torí kíní kò sí ẹ̀dá tó dá pé Bíbélì ní be thou perfect ó mọ̀ pé à perfect ni o as your father in heaven perfect tó bá ti ń wá àṣìṣe èèyàn ó lè mọ̀ ó lè kọjá bó ṣe wà ní tó bá wúlò fún ẹnìkan téèyàn sọ ẹni kò sọ jáde máa kan sọ̀rọ̀ kan tẹ̀lé tàfi ìjọba bí àwọn kan tàbí kọ́mẹ̀ntì wọn kan wù nígbà òyà iná wá ẹyọ kọ́mẹ̀ntì yẹn kúrò ń bẹ̀. Ṣé ẹrù pólísì láti máa béèrè bí lọ́wọ́ kẹ́kọ̀ọ́ máa sọ̀rọ̀ tó bá kọ́ sí ìwọ náà bẹ̀rẹ̀ tiẹ̀ lọ́la ìgbà míì ẹni máa sọ pé nǹkan tẹ́ sọ ò dáa bákan wọ ẹlòmíì bá mi ṣé ìwọ ọmọ nǹkan tó máa yẹn fèsì bí o ṣe róúnjẹ lé òun náà lóúnjẹ lé o ṣe ń wọ mọ́tò tó wọ́ òun náà wọ̀ ọmọ kó náà pass through ẹ̀jẹ̀ máa ká máa wá ẹ̀rọ èèyàn káàkiri náà mi láìkí ni kẹ́ máa wá àṣìṣe èèyàn mi láìkí ẹ̀ rárá kẹ́ máa wá ẹ̀rọ lágbájá sọ báyìí èyí tó dá ńkọ́ òye tó máa hẹ̀ pẹ́ nǹkan tó sọ yẹn dáàbẹ̀ kò change láìfẹ́ ṣé mi tí máa yẹn mi tó bá mi sọ̀rọ̀ yìí sì wọ́n lóra níṣẹ́ fún àbọ̀ lóra lógbé store fún tó fi ṣiṣẹ́ no wọ́n ṣe kíni alẹ́ yẹn kò látọ̀ ọgbà ẹ̀wọ̀n ọ̀dọ́ ló ti gbọ́ ọgbà ẹ̀wọ̀n ó tún ti pè ní. tẹ́ ẹ bá sí mẹ́ńkọ́ mo gbàdúrà fún resort tẹ́ ẹ bá sí ńkọ́ ẹ má jẹ́ ká máa wá ẹ̀rọ káàkiri máa yóò kì í ṣe kò ń ṣe ń jẹ́ ẹ̀nà èmi náà kì í ṣe ń jẹ́ kò sí bá a ṣe máa tà ní máa rí ẹ̀rọ kọ̀ọ̀kan tó bá ń sọ ṣùgbọ́n ẹ wò ó pé òun náà máa padà ṣe ìjà rẹ̀ jọkàn ṣùgbọ́n kẹ máa lọ kọ́mẹ̀ntì kẹ máa bú ó ṣe máa sọ lọ́nà tí wọ́n ló perfect ni so ẹ jẹ́ kí n fi yẹn kún ẹ ṣe. tọ́ Gbáǹkọ́gbì ọ̀rọ̀ lélẹ́yìí èmi gan tún kẹ́kọ̀ọ́ láti inú ọ̀rọ̀ tẹ́ sọ Gbáǹkọ́gbì ọ̀rọ̀ ni kò sẹ́ni tó pé ẹ̀dá kan tó bá lòun pé láyé kọ́ bọ́ta kó wá wí mi àjòjé wípé Ọlọ́run ọba nìkan lẹ́ni tó pé tọ́ ibi láti máa ṣe nírú ẹ ṣeun púpọ̀ Prophet Fẹ́mi Wahab Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ́ ń pè mí lónìí ẹ ti wò lónìí Bẹ́mbẹ́yẹ́kẹ́ ẹ máa share ẹ fáwọn ẹlòmíì lónìí Bẹ́mbẹ́yẹ́kẹ́. Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV ìkànnì ìlóyìn ládùn jù ó gbafẹ́ ó gbààyè òun ni ẹ máa wò. Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV ìkànnì ìlóyìn ládùn jù ó gbafẹ́ ó gbààyè òun ni ẹ máa wò. àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí ojúlówó ìròyìn ẹ̀gbọ́n tiwa ní í ṣe torí ẹyẹ bí ọ̀gìn òsì kìnìún lọ́ba ẹran ojúlówó ìsọfúnni
ló mú wa dá wọn yọ. Bembeyeke TV. Ó yá Ìkànnì eléyìí ládùn jù. Ó gbafẹ́ ó gbayì. Òun ni ẹ máa wò. Ó yá sọpọ̀ ti lọ. Bembeyeke TV. Lẹ́tí máa rí bẹ́bẹ́. Ìkànnì eléyìí ládùn jù. Daniel Ó gbafẹ́ ó gbayì. Òun ni ẹ máa wò.